A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni àwọn gómìnà tí wọ́n yàn lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) kérora lórí ìṣòro ààbò tó ń kojú orílẹ̀-èdè. Bí wọ́n ti sọ wípé kí orílẹ̀-èdè tó lè bọ́ nínú ìṣòro, ìjọba gbọ́dọ̀ ṣe àtúpalẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá, kí wọ́n fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní àǹfààní àti dá ní ọlọ́pàá tirẹ̀ káàkiri ìpínlẹ̀. Àwọn gómìnà PDP sọ èyí ní ìlú Jos nígbà tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang ní ilé ìjọba lẹ́yìn ìkọlù oríṣiríṣi àti ìpànìyàn tí ó wáyé káàkiri ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Plateau, tí ó ti dẹ́mi ènìyàn tí kò dín ní 200 légbodò bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà ohun ìní ṣe ṣègbé dànù. Nígbà tí alága fún àwọn gómìnà PDP tí í ṣe gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed tí ó ṣaṣojú wọn sọ̀rọ̀ sọ wípé láì parọ́, lóòótọ́ àwọn ọlọ́pàá ń gbìyànjú, ṣùgbọ́n iye ọlọ́pàá sí ọmọ orílẹ̀-èdè kéré jọjọ. Ìpínlẹ̀ kọ̀ọ̀kan sì rí àrídájú lórí iye ìjọba ìbílẹ̀, ìlú, abúlé àti gbogbo ohun tí ó wà lábẹ́ ìṣàkóso rẹ̀. Ìdí nìyí tí àwọn fi ń fọn rere rẹ̀ tipẹ́tipẹ́ wípé ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílò ọlọ́pàá tirẹ̀ kí wọ́n lè ṣe ìgbélárugẹ ìjọba rere, pàápàá jùlọ kí àwọn ẹ̀ṣọ́ aláàbò lè ní àǹfààní àti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dọ́ ìlú, kí wọ́n sì rí i dájú wípé wọ́n pa òfin ìṣẹ̀dálẹ̀ mọ́. Ó ní àwọn á wo àwòkọ́ṣe ti ilẹ̀ òkèèrè láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹ̀ṣọ́ aláàbò, yálà tí wọ́n fi ń ṣe àmúlò fìjìláńtè nìkan. Wọ́n ṣe àpẹẹrẹ ohun tí ó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara, Katsina àti àwọn ìpínlẹ̀ mìíràn. Àwọn náà fẹ́ máa sùn dọ́kàn. Síwájú àkókò yìí ni Mohammed sọ fún Mutfwang wípé ẹgbẹ́ àjọ gómìnà ń bọ̀ láti wá kí i fún ìbánikẹ́dùn lórí rògbòdìyàn tí ìpínlẹ̀ rẹ̀ ń kojú. Ó ní àwọn gbóríyìn fún un lórí bí ó ṣe ń ṣe àmójútó ìlú pẹ̀lú ẹ̀sùn ilé-ẹjọ́ tó ń kojú. Ìdí nìyí tí àwọn ṣe ń ké sí ìjọba àpapọ̀ kí wọ́n tètè gbé e yẹ̀wò, ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè. Mohammed fi dá a lójú wípé àwọn gómìnà PDP yóò túbọ̀ máa dúró tì í láti lè borí ìṣòro. Lẹ́yìn èyí ni wọ́n ṣe ìdálọ́lá 100 mílíọ̀nù náírà láti fi ṣe àtìlẹ́yìn fún àwọn tí wọ́n fi ara kááṣá rògbòdìyàn tí ó wáyé. Nígbà tí ó ń fèsì, Mutfwang dúpẹ́ lọ́wọ́ wọn fún àbẹ̀wò àti ìnáwọ́sí. Bí ó ti kérora wípé ìyà ti jẹ àwọn ará ìpínlẹ̀ rẹ̀ jù, ó ní ìjọba òun yóò túbọ̀ máa tẹ̀síwájú láti ṣe ohun tí wọ́n bá ní ìkápá láti pèsè ààbò tó péye àti ìjọba rere fún àǹfààní ará ìlú tí wọ́n ń dìbò yàn án sípò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adájọ́ Mobọ́lájí Ọlájúwọ̀n láti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá ti kọ̀ láti dá ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kan 5 nínú àwọn alátìlẹyìn gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara nù. Lónìí ni adájọ́ yarí kanlẹ̀ láti dá ẹ̀sùn yìí nù gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ fún gómìnà ìpínlẹ̀ Rivers Edison Ehie ṣe bẹ̀bẹ̀ rẹ̀. Ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé Ehie tí ó ti fìgbà kan rí jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers kò ní àǹfààní lábẹ́ òfin láti béèrè fún irúfẹ́ ẹ̀sùn bẹ́ẹ̀. Bí ó ti fìdí ẹ̀ múlẹ̀, ìbéèrè agbẹjọ́rò fún igbákejì ọ̀gá ọlọ́pàá IGP Àgbàmọ̀fin Simon Louw Ehie nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ Àgbàmọ̀fin Olúwọlé Aládédoyè ni ó fi rọ ilé-ẹjọ́ wípé kí ó jọ̀wọ́ gbogbo ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kan òun pẹ̀lú àwọn yòókù. Ó ní Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá kò lẹ́tọ̀ọ́ láti ṣe ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn ọ̀hún nítorí ìlú Port Harcourt ni wọ́n ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Fún ìgbésẹ̀ láti lè kojú ìwà ìjínigbé àti àdàlúrú tó gbòde tí wọ́n ń rìn yànfàǹdà káàkiri orílẹ̀-èdè, gómìnà ìpínlẹ̀ 15 ti kóra jọ láti ṣètò ẹgbẹ́ fìjìláńtè tí kò dín ní 50 láti fi kojú àwọn àdàlúrú. Àwọn òṣìṣẹ́ ìjọba láti ìpínlẹ̀ Delta, Kano, Plateau, Sokoto
àti ìpínlẹ̀ 11 mìíràn sọ fún akọ̀ròyìn wípé gómìnà ti ṣe àgbékalẹ̀ àpapọ̀ àwọn fijilantànté ọlọ́dẹ àti neighborhood watch láti fi kún ọwọ́ iṣẹ́ àwọn ọlọ́pàá àti àjọ ẹ̀ṣọ́ aláàbò tó kù. Ogunlọ́gọ̀ ọmọ orílẹ̀-èdè ni wọ́n ti bọ́ sọ́wọ́ àwọn ajínigbé láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. Pẹ̀lú gbogbo ìgbìyànjú ikọ̀ ológun, ọlọ́pàá wọ́n túbọ̀ ń gbìnlẹ̀ sí i. Ọjọ́ Ajé ni àwọn agbébọn pa ọba aláyé méjì ní ìpínlẹ̀ Èkìtì lójúnà Òkè-Àkó. Wọ́n pa onímọ̀jò ti ìmọ̀jò ní ìjọba ìbílẹ̀ Ọ̀yẹ́ ọba Ọlátúndé Olúṣọlá àti ẹlẹ́sùn ti Ẹ̀sùn-Èkìtì ní ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé-Èkìtì ọba Babátúndé Ògúnṣakin, bí alára ti Ará-Èkìtì ọba Adébáyọ̀ Fátóbá ní ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé ṣe sá mọ́ wọn lọ́wọ́. Ohun tí a gbọ́ ni wípé àwọn ọba yìí ń padà bọ̀ láti ibi ayẹyẹ ní ìpínlẹ̀ Kogi kí wọ́n tó rá sọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n ti dènà dè wọ́n. Wọ́n ní bí àwọn ajínigbé ṣe ń gbìyànjú àti lé alára kí wọ́n jí i gbé ni àwọn ọba méjì yòókù náà gbìyànjú àti sá lọ, ṣùgbọ́n àwọn agbébọn dáná yá wọn láti ẹ̀yìn. Ọjọ́ kan náà ni àwọn ajínigbé jí akẹ́kọ̀ọ́ 5 pẹ̀lú òṣìṣẹ́ 4 láti iléèwé The Apostolic Faith Group of Schools kí wọ́n tó máa béèrè fún ọgọ́rùn-ún mílíọ̀nù náírà owó ìyọ̀ǹda. Láti fèsì sí rògbòdìyàn yìí ni ìjọba ìbílẹ̀ Delta ṣe sọ wípé àwọn ti ṣe ìdásílẹ̀ 2,400 ẹgbẹ́ fijilantànté ní ìjọba ìbílẹ̀ 11. Adarí ètò ààbò fún ìpínlẹ̀ Delta, David Tonwe, sọ èyí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ní Ọjọ́rú ní ìlú Àsàbà. Ó ní àwọn ṣì ń gbìyànjú láti pín in kárí gbogbo ìjọba ìbílẹ̀ 25 tí ó wà ní ìpínlẹ̀. Ìjọba ìbílẹ̀ Kano náà fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún 2,500 ẹ̀ṣọ́ ní pápá ìṣeré Sani Abacha. Oṣù tí ó kọjá ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí ní Corporate Security Training Institute ní ìlú Gabasawa, olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Gabasawa. Èròǹgbà wọn ni láti pèsè iṣẹ́ àti ààbò fún ìpínlẹ̀. Olùdarí ìròyìn fún gómìnà Sanusi Tofa sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò wípé àwọn yóò darí àwọn ẹ̀ṣọ́ tí wọ́n ti ṣe ìgbáradì fún láti kún àwọn ọlọ́pàá àti ẹ̀ṣọ́ aláàbò mìíràn lọ́wọ́. Ní ìpínlẹ̀ Plateau, gómìnà Caleb Mutfwang ti ṣe ìrónilágbára fún Operation Rainbow bí wọ́n ti ṣe àlékún òṣìṣẹ́ wọn sí 700 láti lè ṣe àlékún sí ètò ààbò ní ìpínlẹ̀. Ọdún 2010 ni gómìnà àná Jonah Jang ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ Operation Rainbow lẹ́yìn tí ó gba àṣẹ lọ́wọ́ ààrẹ ìgbà náà Goodluck Jonathan. Ìdásílẹ̀ ẹgbẹ́ yìí wáyé látàrí bí àwọn ará ìlú ṣe ń ṣe àfisùn lórí iṣẹ́ àwọn ẹ̀ṣọ́ ìjọba tí iṣẹ́ wọn ò múnádóko. Wọ́n fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n kọ̀ láti dáàbò bò wọ́n lọ́wọ́ àwọn ajínigbé. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kan gómìnà lẹ́yìn rẹ̀ Simon Lalong wípé ó kọ̀ láti ṣe àmúlò ẹ̀ṣọ́ aláàbò fún ọdún 6 tí ó lò lórí oyè. Ṣùgbọ́n Mutfwang tí ó gba ipò lọ́wọ́ Lalong ti sọ wípé òun ti gbáradì láti ṣe ìtanijí fún iṣẹ́ àwọn ẹ̀ṣọ́ tí ó ti rọlẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìkọlù àti ìpànìyàn tí ó wáyé káàkiri ìjọba ìbílẹ̀. Èyí ló mú ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó yè kooro fún àwọn ẹ̀ṣọ́ 600 mọ́ 100 tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀. Ó ní àsìkò tí àwọn nílò wọn jù rèé kí wọ́n lè bọ́ lọ́wọ́ ìṣòro àwọn adàlúrú tí wọ́n ti ń dà wọ́n láàmú láti ọjọ́ pípẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ti sọ wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 13 tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa ọba méjì ní ìpínlẹ̀ Èkìtì. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ACP Múyìwá Adéjọbí sọ lánàá wípé àwọn ti gbé ìgbésẹ̀ láti fi yanjú ìṣòro ààbò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbẹnusọ nínú àtẹ̀jáde, ó ní ọ̀gá ọlọ́pàá yányán IG Káyọ̀dé Ẹgbẹ́tókun kọ̀rọ̀ ojú sí ìṣekúpa àwọn ọba àti ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì. Bí ó ṣe ṣàlàyé wípé wọ́n ti darí igbákejì ọ̀gá ọlọ́pàá AIG Abíọ́dún Àṣàbí lọ sí Zone 17 ìlú Àkúrẹ́, ìpínlẹ̀ Ondo. Wọ́n ní òun ni yóò ṣe àmójútó ètò ààbò láti lè fòpin sí ìjàmbá
ìjàmbá tó ń wáyé ní ìpínlẹ̀ Èkìtì àti àwọn apá ibìkan ní ìpínlẹ̀ Oǹdó. Ó ní IGP ti fi dá aráàlú lójú wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ní wáyé mọ́. Wọ́n wáá rọ àwọn olùgbé kí wọ́n ṣe sùúrù fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ṣọ́ aláàbò kí àlàáfíà lè jọba. Èyí ń wáyé bí alága àná fún ìgbìmọ̀ lọ́balọ́ba ọwá òòyè ti Òkèmẹsì Èkìtì Ọba Michael Adédèjì ṣe sọ wípé kò sí ọ̀nà àbùjá lọ́rùn ọ̀pẹ, wọ́n gbọ́dọ̀ fi ẹsẹ̀ ilé tọ ìṣòro yìí kí àlàáfíà lè jọba títí láé. Ọba Adédèjì tẹ̀síwájú wípé ó ní bí àwọn baba ńlá wọn ṣe ń ṣe ní ìgbà náà tí ìlú fi ń tòrò. Àpẹẹrẹ wà wípé àwọn náà gbọ́dọ̀ tọpasẹ̀ àwọn ará ìṣíwájú, gbogbo wọn ni wọ́n sì jọ lọ́wọ́ sí i. Àwọn nílò kí gómìnà ró wọn lágbára láti fi dáàbò bo ìpínlẹ̀ wọn. Lára rẹ̀ ni ti àwọn ọlọ́dẹ. Oníkùn ti Ìkùn Èkìtì Ọba Ọlátúndé David Olúṣọlá náà kín Ọba Adédèjì lẹ́yìn lórí pípadà sí ọ̀nà àwọn baba ńlá wọn láti fi ṣẹ́gun ìṣòro ààbò nítorí àlàáfíà ará ìlú ló jẹ wọ́n lógún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gbẹ̀gẹ̀dẹ̀ á gbiná pègèdè á bẹ̀ ẹ́ wò nírọ̀lẹ́ òní ní déédéé agogo 6 bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles ó ṣe máa gbé pẹ́rẹ́gí kaná pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Angola Palancas Negras níbi ìpele quarter-final nínú ìdíje AFCON 2023 tó ń lọ lọ́wọ́ ní ìlú Abidjan, orílẹ̀-èdè Ivory Coast. Síwájú àkókò yìí, Super Eagles gbo ewúro sí ojú akẹgbẹ́ wọn láti ìlú Cameroon Indomitable Lions pẹ̀lú àmì ayò 2-0. Bákan náà ni Palancas Negras náà gbo ewúro sí ojú akẹgbẹ́ wọn láti Namibia pẹ̀lú àmì ayò 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Èyí kìí ṣe ìgbà àkọ́kọ́ tí Super Eagles máa kojú àwọn Palancas Negras nínú ìdíje eré bọ́ọ̀lù, pàápàá fún Nations Cup tàbí fún ife àgbáyé ìyẹn FIFA World Cup. Bí a kò bá gbàgbé ìṣẹ̀lẹ̀ burúkú tí ó wáyé ní ọdún 1989 níbi tí ọ̀kan nínú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ti ṣubú lulẹ̀ ṣe bẹ́ẹ̀ rọ̀rùn alákejì, olóògbé Samuel Okparaji. Àwọn Angola yìí náà ni wọ́n ń bá gbá bọ́ọ̀lù lọ́wọ́ kí Okparaji tó di olóògbé ní ó kù ìṣẹ́jú díẹ̀ kí ìdíje parí. Ìdùnnú ibẹ̀ ni wípé Super Eagles jà fitafita láti borí Angola pẹ̀lú àmì ayò 1-0 ní National Stadium Surulere, ìpínlẹ̀ Èkó. Nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí Super Eagles ti ní pẹ̀lú Palancas Negras ọdún 2018 ní Nàìjíríà gbo ewúro sí ojú Angola pẹ̀lú àmì ayò 2-1, ṣùgbọ́n Angola dá a padà ní ọdún 2004 bí wọ́n ti na Nàìjíríà pẹ̀lú àmì ayò 1-0. Lára àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà tí wọ́n ti fẹ̀yìntì bíi Ṣẹ́gun Ọdẹ́gbàmí àti JJ Okocha ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles wípé kí wọ́n rí i dájú wípé wọ́n dídùn dún ìyà fún Angola nírọ̀lẹ́ òní láti fi ṣe ìrántí olóògbé Samuel Okparaji tí ó jáde láyé ní déédéé ọdún 45 sẹ́yìn lẹ́yìn ikú akọni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Complete Sports tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́ ìyẹn comment kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.